bá ń ṣẹlẹ̀ tí Yorùbá ẹ̀dẹ̀ ń fi ìlú Ẹkùn ní OPC ìgbà wọn máa dá ìlú Ẹkùn lẹ̀ ìgbà wọn OPC ti exist at least OPC ti exist more than 34 to 3 years OPC ti exist fi wé ìlú Ẹkùn tó ṣe ẹ̀dálẹ̀ tó ti pé 4 months or 3 months ṣé àwọn tó lọ fi ìlú Ẹkùn ní OPC mọ̀ pé orí wọn ti dàrú ọmọ nǹkan tó ń sọ ẹ fi jagunjagun wé ọlọ́dẹ ọ̀dà pẹran ẹ fi wé jagunjagun ẹ mọ̀ pé ó jìnnà síra wọn igi mú jìnnà sórí náà bàbá ni ààrẹ ló jẹ́ fún Sunday Igboho báwo làwọn Yorùbá ṣe máa ń rí báyìí ṣẹlẹ̀ ẹ̀kọ́ kàwé ni àbí ṣẹlẹ̀ ẹ̀kọ́ pọlọ ọ̀tọ̀ ní ìwé ọ̀tọ̀ ní kéèyàn ní sẹ́ǹsì kéèyàn ọmọ ẹni tó ṣiṣẹ́ fún ìlú fún ilẹ̀ Yorùbá ọ̀ Nàìjíríà lápapọ̀ gan ní ká pé OPC sí ó kéré sí state tó fi ṣe control is 38 state ìlú Ẹkùn tó jẹ́ pé ọ̀ọ́dún bíi 30 lọ ẹ̀wá lọ fi ìlú Ẹkùn wé OPC ẹ jẹ́ bó lórí ìkúrú ní àbí kí ló ṣe yín kí ló fẹ́ sọ pé ṣe Yorùbá ṣé ti yín di ni tá a bá ṣòṣèlú àwọn ọ̀kan tó ń ṣe náà à ń ṣèfù property ẹ̀mí àti àwọn dúkìá life and property lásìkò náà ẹ wo gbogbo nǹkan ṣe ríbi tá a rẹ̀ ń ṣe ẹ wo gba àwọn kìíní àwọn tó ṣe gbogbo kìíní tó ń lé gbogbo police station tó ń gbé police station ìgbà àwọn SARS ẹ wo ìgbìyànjú SARS ẹ wo bẹ́ẹ̀ SARS náà ẹ wo ìgbìyànjú tí ààrẹ ṣe ààrẹ láti control pé ok gbogbo àwọn station ẹ gbọ́dọ̀ dán ọjọ́ àwọn local government ẹ gbọ́dọ̀ dán ọjọ́ níbo ní Sunday Igboho wà gbà yẹn nígbà SARS ó fẹ́ rún géètì òun lè ṣe nǹkan òun lè ṣe gbadá kí ló fẹ́ ṣe nílẹ̀ Yorùbá kí ló fẹ́ ṣe nílẹ̀ Yorùbá lápapọ̀ tó á jẹ́ ìlú ẹ̀ mo gbọ́ statement kan lẹ́nu ọba ìlú ẹ̀ ó ní Sunday Igboho àwọn tó ń kidnap ní Igboho òun àtìgbà tó ti wá sí Igboho sí àárín ọ̀daràn padà ẹ̀dẹ̀ wá ń gbé rumors wọ́n ti dáhùn padà Sunday Igboho fún ọ ní 2 hours kí ni 2 hours ẹ̀yin ìjọba wa ẹ jọ̀wọ́ mo fọ́lọ́ ń bẹ̀rẹ̀ torí àwa náà là ń dìbò fún yín tó o bá sí àwọn ọmọ wa tó sàwọn èèyàn wa níbo kíta ló fẹ́ dìbò fún yín ààrẹ pé gbogbo 6 òkìní gómìnà tá ní tó dẹ̀ fún wọn níwèé tó fún wọn lẹ́tà ẹ kàwé ẹ jẹ́ kó ń wà wí ẹ sí ẹ sáyìn sáàrẹ ló fẹ́ wọnú gbó ní tó pọ́sibú ni àwọn ará tó ti jẹ lọ ààrẹ mélòó ló wọnú gbó àbí kò sógun gbà yẹn ni ó kú wà náà ṣùgbọ́n àwọn tó jẹ́ ọba àwọn ọba ìjọba gan fún àwọn ọba ní ọ̀rọ̀ sọ ọba ló ń pàṣẹ ìlú nígbà kan ọba ló ń pàṣẹ báyìí sí ìjọba ló ń pàṣẹ ìlú ìwà sọ pé kárẹ kó ní kó lọ sóko kó lọ sí gbẹdá kí lára fẹ́ ní kó lọ sóko lọ ṣe láti lọ ṣe kí ni tọ́ba lọ sí jẹ́ ẹ̀dísọ́dí ọ̀rọ̀ mọ́ rẹ̀ lọ́wọ́ ààrẹ kàwé ààrẹ dẹ̀ ní làǹkàyè ààrẹ òṣọmọdé kọ́tọ́ lè fi ọjà ààrẹ sọ́kùnjọ́ ajẹ́tọ́ lọ́pọlọ tó ní làǹkàyè tó kàwé tó mọ̀ nǹkan tó ń ṣe tó dẹ̀ mọ̀ ọjọ́ ọ̀la kọ́tọ́ jẹ́ ọ̀la fẹ́ sọ ṣùgbọ́n Sunday Igboho ẹ ṣe gbìrìgbìrì ó ṣe gbìrìgbìrì ọlọ́runṣò ọlọ́ba Fúlàní ṣé Fúlàní tó dẹ̀rọ̀ ṣé Fúlàní tó ń kidnap ní Fúlàní tó ń dá ẹran jẹ òun fún yín ní 2 days wà 2 hours 2 hours wo láti jẹ́ òní 2 hours àwọn ọmọ sùkùl tó kó nípàdé ọ̀hún lọ́wọ́ mo lọ bọ́ sí ṣé Sunday ti fún wọn àwọn tó tẹ̀ kó nílẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kí ló ṣe tí ó gbà wọn padà nù ẹ lọ fi òjò ẹ lọ fi wé òjò ṣé kò dúra ni ẹ fi tọ̀lọ̀ wé òjò ṣé kò dúra lọ ni ẹ má tẹ̀ fi gbàgà ní ẹ má fi ta yẹn rárá ẹni tó bá mọ̀ pé kò ń bímọ orú ìgbàgà ní Adams kò ń bí lọ́mọ ìbájá kan bí ẹ ìbájá bíbẹ̀ yẹn fún lólè tó bá ti sọ ìsọkúsọ sí ajẹ́ pé kò fẹ́ káyọ̀ ọmọ òdà mi torí ẹni títí ẹ ti da ẹ̀fẹ́ bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní láyè lágbára ilẹ̀ Yorùbá ò ní fún yín láyè ó sí ilẹ̀ Yorùbá ò ní fún yín láyè ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò ní fún yín láyè gbogbo ẹ̀yin tẹ́ sọ̀pọ̀tì Sunday pé kó máa sọ̀rọ̀ sáré blọ́gà tẹ kó sórí social media tó máa sórí jírísì àwọn tó tó kọ̀kọ̀ ìgbà táwọn ẹgbẹ́ agbóhùn ìsìnkú lẹ́wà sọ́tì ìbólómi sọ́tì ìbímọ́ mi gan ọ̀pọ̀jà tó lè sọ̀rọ̀ yìí ọmọ 27-30 years tọ́tẹ̀ tí ìbí rárá ìgbà tí bàbá ti gbà sọ́n púpọ̀ wá tásìkò tó yẹ kí bàbá fọkàn balẹ̀ ìwà sùsọkúsọ èsùsọkúsọ sí bàbá ní bàbá ẹ gbà pé ẹ̀yin náà máa nínú
gbogbo ẹni tó bá dẹ̀ wọ́n kí gba Gani Adams tó gbé wọn fi táyì ilé ọ̀nà kò ní rojú kò ní ráyè. fún Ààrẹ Ọ̀nà Kakanfò ìdí mẹ́ta tí ìjọba kò fi ṣe ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò nìyí. Àkọ́kọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò àti President Tinubu àárín wọn ò gún láti lẹ̀ kó tó di pé President Tinubu di president, kó tó di pé ó di ààrẹ, àárín wọn ò gún. That's number one. Wọ́n ètò ara wọn, wọn ò gbà tara wọn. Number one nìyẹn tí ò lè fi ṣígun fún ààrẹ. Gbogbo ẹ̀yin tí ò yé tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ ni mò ń sọ fún báyìí. Àkọ́kọ́ nìyẹn, wọn ò gbà tara wọn kó tó di pé President Tinubu di ààrẹ. Ẹlẹ́ẹ̀kejì tí ò lè fi ṣígun, it will be an embarrassment for government to invite or give civilian to order civilian to go and fight the battle they're supposed to fight. It will be like their government is incompetency. So nígbà tí wọ́n ní sójà tán ní ọlọ́pàá, ó máa dàbí embarrassment fún wọn pé báwọn náà ṣe máa lọ ṣígun fún àwọn civilian lásán àbí tán láwọn security personnel lóríṣiríṣi. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Mò ń sọ èyí kí ó lè yé ẹ̀yin tí ò yé. Ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn tó ń darí president wọ́n ju president lọ. Àwọn tó wà nídìí bandit yìí, àwọn ni aṣẹ̀málù, àwọn ni ò ṣe báwí, àtòbí má ṣe báwí. Boundary tí wọ́n fún president tó bá kọjá ẹ̀, wọ́n lè pàdánù. Irú àwọn yẹn ni ò lè jẹ́ kí wọ́n ṣígun tí wọ́n fi ń pa Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ti mọ̀ wípé tóun bá ṣe mistake láti gbégbésẹ̀, opportunity yẹn ni ààrẹ máa lò láti fìyà jẹ òun. Ìdí nìyẹn tí bàbá yẹn tó fi dákẹ́. Tí ẹ bá wò ó, ẹ máa rí i pé bàbá yẹn kọ lẹ́tà sí federal pé ilẹ̀ Yorùbá Fúlàní ti wọbẹ̀, wọn ò gbégbésẹ̀, wọn ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí. Bàbá yẹn kọ lẹ́tà, Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n kọ lẹ́tà sí state, àwọn governors wọ́n ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí ní gbogbo south west. Wọ́n kọ lẹ́tà sáwọn ọba, àwọn first class, wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí. Kò sẹ́ni tó gbégbésẹ̀ nítorí pé àwọn ọba yẹn wọn ò láṣẹ, wọn ò lágbára. Òun ló fa sábàbí tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọba ò láṣẹ, àwọn ọba ò lágbára. Mo béèrè lọ́wọ́ Olúwa, kí ló ṣẹlẹ̀ tí àṣẹ fi bọ́ lọ́wọ́ àwọn ọba? Olúwa sọ fún mi pé nígbà ìwáṣẹ̀ bí àwọn bàbá wọn ṣe agbára lò, òun kìlọ̀ fún wọn títí wọn ò gbọ́, lòun ṣe èrè yẹ wọn. Ẹni tó bá wù wọ́n, wọn abẹ́rí ẹ̀ sógun, wọn àgbàyàwó oníyàwó, wọn àgbàlẹ̀ onílẹ̀. Kò sẹ́ni tó lè bá wọn wí, kò sẹ́ni tó lè yọ wọn lẹ́nu, kò sẹ́ni tó lè ní wọn rárá. Ọba ba lórí ohun gbogbo náà ni. Àwọn ìwà ìjàǹdùkú wà ń gbòòrò. Bẹ́ẹ̀ ni òun ni Ọlọ́run ṣe èrè yẹ wọn tó tà wọ́n sọ́wọ́ àwọn ìjọba tán fi ń control ayé wọn. Àṣírí ibẹ̀ nìyẹn o.